my God. Ètí wo ló ń bá lórí ẹ̀? Gbọ́gbìn yẹn. Ìpè ọkùnrin kan ṣo, ó fẹ́ Táyé, ó tún fẹ́ Kẹ́hìndé. Kí ni o tó difficult ní ẹ̀? Just tell me. Ọ̀rẹ́ yín fẹ́ fẹ́ èmi àti Táíwò. Ìbejì méjì lẹ́ẹ̀kan náà. Tí òun ṣe pé àwọn ọ̀rẹ́ ọmọ ìyá kan náà. Mo sorry kò lè happen. Ọmọ Kẹ́hìndé, gba la fẹ́ gbé àwòrán gẹ́gẹ́ ká tó fọwọ́ ẹ̀ síbi kan. Let me tell you this. So by the time tó bá dájú ẹ lójú, àjàmárì náà ni. Wọ́n jẹ́ kí n sọ fún ẹ, bí tútèmi àti Kẹ́hìndé bá fi ẹ́ pa á lé ayé, Ọlọ́run ọba gan-an ó ti forí jì wọ́n dẹ̀ ti fún wa láyè. Ká fi ẹ́ pa tú mẹ́wàá. Yes. Máa kí n bínú pẹ̀lú. Ẹ̀rù ẹ̀dá ìka ẹ̀nu yín, ẹ̀gbọ́rọ̀ ọ̀dẹ̀ lẹ́nu yín. Nígbà wo lẹ fẹ́ mú àwọn ọkọ yín náà wá? Ọkọ kan ló fẹ́ fèmi àti Táíwò. Màámi, nǹkan tọ́mọ Kẹ́hìndé ń sọ fún yín ni wípé ọkọ kan náà lọ́lọ́run fi ṣe adé orí fáwọn ọmọ yín méjèèjì. Bóyá yìí ti gbọ́ rí, ṣe gbọ́ rí inú ìtàn. Wípé ọmọ ìyá méjì ó ń fẹ́ ọkùnrin kan ṣoṣo. Ọjọ́ kan nìkan máa ń bẹ̀rẹ̀. A ò rí ilé ìwé àfihàn dẹ́rù lọ. Mo gbọ́ pé àwọn Táyé kan yín pé ọkọ ẹyọ kan ni wọ́n fẹ́. Ẹ̀gbọ́n máa ń ṣe lóòótọ́ ni. Ègún tí mo gún nígbà ìṣẹ́ èpè ní kàṣà ìjà ọ̀rọ̀ tí mo jí sọ láàárọ̀ yìí ọmọ ni ó nawọ́ gbọgbọgbọ lé mi sí. Agbẹ́gbẹ́gbẹ́ ti bọ́ ti fa èmi ti bọ́ ti fa Ifá sì ti gbọ́ tèmi Olódùmarè ti mú ohun ẹnu tèmi ṣe ìfúnlé òtótó kó ajá fájùmọ̀ tí sọmọ baálẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ baálẹ̀ rí gbọ́ àtọlẹ̀ dọ́lẹ̀ gbàgbọ́ àti ọmọ dọ́mọ ní gbogbo ọ̀ràn yín nìkú yọ̀ gbọ́ ti jẹ́ Ayé